bí Awólọ́wọ̀ ṣe jáde lọ́gbà ẹ̀wọ̀n apá kẹta. Ìrọ̀nsì ọ̀gá àwọn sójà tó gbàjọba kò rójú ọ̀rọ̀ Awólọ́wọ̀ rárá, ohun tó bá jù bẹ́ẹ̀ lọ. Àwọn ìjọba ológun tuntun yìí kò rántí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Bí wọ́n bá sì rántí ẹ̀, ó dàbí pé ohun tó ń bá wọn fínra kò lè jẹ́ kí wọ́n mọ ohun tí wọn yóò tètè ṣe fún un. Ìrọ̀nsì tó gbàjọba ti dé ọmọ ijó mọ́fìlà, kò sì tí ì mọ bí yóò ti yọ jáde. Òun ló ṣèlérí fún Nzeogwu, olórí àwọn tí wọ́n fìbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú gan-an. Ìlérí tó sì ṣe fún un náà ni pé kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ kí àwọn jọ wá máa ṣèjọba. Gbogbo ohun tó bá sì fẹ́ àti gbogbo ohun tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n jọ ṣètò ìgbàjọba náà kọ sílẹ̀, gbogbo ẹ̀ lòun yóò múṣẹ lọ́gán tí àwọn yóò sì jọ fi Nàìjíríà sípò tó dáa. Nítorí ẹ̀ ló ṣe tan Nzeogwu wá sí Èkó, ṣùgbọ́n bó ti ń balẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí, ìwájú àwọn sójà atamátàsé ló bọ́ sí. Wọn kò sì gbé e lọ sílé ìjọba bí Ìrọ̀nsì ti jẹ́jẹ́ tó sì fi Ọlọ́run búra fún un. Kàkà bẹ́ẹ̀, ọgbà ẹ̀wọ̀n Kirikiri ni wọ́n gbé e lọ. Nítorí bí nǹkan ṣe rí láàrin àwọn sójà yìí, kò sẹ́nìkan tó mọ ìgbà tí wọn yóò fi Awólọ́wọ̀ sílẹ̀. Kò tilẹ̀ sí ẹnìkan tó mọ̀ bóyá wọ́n fẹ́ fi í sílẹ̀ rárá, nítorí àwọn tí wọ́n ti ṣètò tẹ́lẹ̀ pé bí àwọn bá ti gbàjọba tán kí wọ́n lọ gbé Awólọ́wọ̀ wá sí Èkó lójú ẹsẹ̀, àwọn náà ni wọn kò jẹ́ kí wọ́n ṣèjọba yìí. Nígbà tí àwọn míín sì ti gba ìjọba náà, nǹkan ti yàtọ̀, nítorí bí ìgbà tí òkun ń hóye tí ọ̀sà ń hóye tí ọmọ burúkú torí bọ̀ lọ̀rọ̀ rí. Ohun tí Ìrọ̀nsì kò mọ̀ ló gbé dání. Ṣé kì í kúkú ṣe pé òun fi ọjọ́ kan rò ó tẹ́lẹ̀ láti fìbọn gbàjọba? Bí yóò sì ti ṣèjọba tó bá sí ọwọ́ ẹ̀ lójijì náà kò yé e rárá. Àfi bí ará oko tó wọ̀lú lójijì, níṣe ló ń tẹlẹ̀ lógìdó. Láti ìgbà tí wọ́n sì ti gbàjọba tí wọ́n ti fòfin de gbogbo ẹgbẹ́ òṣèlú, láti ìgbà náà ni Awólọ́wọ̀ ti ń retí pé wọn yóò ṣí òun sílẹ̀ kíákíá. Nígbà tó sì retí tí wọn kò tètè ṣí i sílẹ̀, ó kọ̀wé tuntun sí Àgúì Ìrọ̀nsì, olórí ìjọba ológun. Kì í ṣe pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ déédéé kọ̀wé o. Lóòótọ́ ló yẹ kí wọ́n ti fi òun àti àwọn ẹlẹgbẹ́ tí wọ́n sọ sẹ́wọ̀n sílẹ̀, nítorí gbogbo àwọn tí wọ́n bá jù sẹ́wọ̀n nítorí ọ̀rọ̀ òṣèlú ni wọ́n máa ń tú sílẹ̀ bí ìjọba ológun bá ti gbàjọba. Ṣùgbọ́n wọn kò fi Awólọ́wọ̀ sílẹ̀. Lọ́jọ́ kan tí olórí iléeṣẹ́ tó ń ṣàkóso ọgbà ẹ̀wọ̀n gbogbo fúnjọba àpapọ̀, olóyè Gíwá Ọ̀zágè, lọ sí Calabar, Awólọ́wọ̀ pè é sí kọ̀rọ̀ láti béèrè pé kí ló dé tí wọn kò fi òun sílẹ̀ o. Bó ti gbé ẹnu lé ọ̀rọ̀ náà ni Ọ̀zágè ní kó má tí ì sọ̀rọ̀ jìnnà, nítorí òun mú iṣẹ́ tí olórí ìjọba ológun náà Àgúì Ìrọ̀nsì rán sí wá fún ni. Ó ní kì í ṣe pé òun déédé wá sí Calabar o, olórí Nàìjíríà náà ló rán òun wá. Ńlá Awólọ́wọ̀ bá ní kó ṣàlàyé fóun. Ọ̀zágè ló jẹ́ kí Awólọ́wọ̀ mọ̀ pé lójú ẹsẹ̀ tí àwọn ológun náà ti gbàjọba ní Ìrọ̀nsì àti àwọn tó kù ti pinnu láti fi sílẹ̀ kó máa lọ. Ṣùgbọ́n ẹ̀rù burúkú ń bà á. Ẹ̀rù tó sì ń ba Ìrọ̀nsì ni pé bí òun bá fi Awólọ́wọ̀ sílẹ̀, àwọn olórí ilẹ̀ Haúsá nígbà náà, pàápàá Sultan ìlú Sokoto, yóò bínú gidigidi sóhun, nítorí gbogbo àwọn tí wọ́n bá Awólọ́wọ̀ yìí jà tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ni ikú ti pa. Bí òun bá wá fi Awólọ́wọ̀ sílẹ̀, wọn yóò túbọ̀ kórìíra ìjọba òun sí i ni. Àwọn sójà àtàwọn tó ń ṣèjọba, pàápàá àwọn tí wọ́n fẹ́ràn Awólọ́wọ̀, kò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kí Ìrọ̀nsì ṣètò bí Awólọ́wọ̀ yóò ṣe jáde lọ́gbà ẹ̀wọ̀n kíá, nítorí bí àwọn ò bá tètè fi sílẹ̀, gbogbo ayé ni yóò máa fi àwọn ṣe yẹ̀yẹ́, wọn yóò sì sọ ìjọba àwọn di ìjọba burúkú. Níbẹ̀ ni Ìrọ̀nsì ti wá dá ọgbọ́n kan. Ọgbọ́n tó sì dá náà ni pé kí Awólọ́wọ̀ kọ̀wé sóhun, kó sì ṣàlàyé ìdí tí òun ṣe gbọ́dọ̀ tú òun sílẹ̀ ní kíákíá. Ó ní ìwé náà ni àwọn yóò ṣiṣẹ́ lé lórí. Gbogbo èèyàn yóò sì rí pé nítorí pé Awólọ́wọ̀ bẹ ìjọba lòun ṣe tú u sílẹ̀. Nídìí èyí ló ṣe rán Gíwá Ọ̀zágè sí, ẹni tó rò pé kò ní tú àṣírí ọ̀rọ̀ náà síta. Bẹ́ẹ̀ ni ọkùnrin olórí àwọn ẹlẹ́wọ̀n náà sì sọ fún olóṣèlú tí wọ́n ti jù sẹ́wọ̀n yìí láti ọdún 1963. Awólọ́wọ̀ gbọ́ ni, ṣùgbọ́n ó ní òun kò gbà. Ó ní òun lè kọ̀wé sí Ìrọ̀nsì, ìyẹn bó bá ṣe pé
òun àti gbogbo àwọn ọmọlẹ́yìn òun tí wọ́n jù sẹ́wọ̀n ni wọn yóò fi sílẹ̀ lẹ́ẹ̀kan náà. ṣùgbọ́n òun ò ní kọ̀wé kankan bó bá ṣe pé nítorí òun nìkan ni o. Ọ̀ságìẹ̀ ní kí òun tiẹ̀ kọ́kọ́ kọ̀wé tiẹ̀ náà. Ó ní bó bá kọ̀wé bó bá ti jáde yóò lè yọ àwọn tó kù jáde. Awólọ́wọ̀ ní òun kò gbà. Bẹ́ẹ̀ ni Ọ̀ságìẹ̀ padà sí ọ̀dọ̀ Nrozi tó rán an níṣẹ́ nínú oṣù kẹta lélẹ́yìí ṣẹlẹ̀ o. Oṣù kẹta ọdún 1966 nígbà tó ṣẹ̀ṣẹ̀ lé lóṣù méjì tí àwọn Nrozi gbàjọba. Ọ̀ságìẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ náà fún Nrozi. Ó sì fi kún pé gbogbo ọgbọ́n tó mọ̀ ní kó dá, ṣùgbọ́n ó dá òun lójú pé Awólọ́wọ̀ ò ní gbà láti jáde lọ́gbà ẹ̀wọ̀n àfi bí àwọn ọmọlẹ́yìn ẹ̀ bá tẹ̀lé jáde o. Kíá ni Nrozi fi ọ̀rọ̀ náà lọ àwọn tí wọ́n súnmọ́ jù. Nígbà tó sì di ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí ọkùnrin náà ti bá Awólọ́wọ̀ sọ̀rọ̀ lọ́gbà ẹ̀wọ̀n ní Calabar, oníṣẹ́ míì tún lọ sọ́dọ̀ ẹ̀. Wọ́n sì jíṣẹ́ fún un pé ó lè kọ̀wé tó fẹ́ kó kọ̀wé ẹ̀bẹ̀ fún ara ẹ̀ àti fún gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ìjọba yóò sì fi wọ́n sílẹ̀ ní kíá. Nígbà náà ni Awólọ́wọ̀ gbé gègé ẹ̀, ó sì kọ̀wé báyìí pé sí olórí ìjọba ológun Nàìjíríà, ìlú Èkó, ọjọ́ 28 oṣù kẹta ọdún 1966. Alàgbà, mo ń kọ̀wé yìí lábẹ́ ẹ̀ka 101 òfin Nàìjíríà tó fààyè gba ẹni tí wọ́n bá fìyà jẹ láì nídìí láti kọ̀wé àlàyé síjọba. Lórúkọ mi ni mo fi kọ̀wé náà o, lórúkọ mi àti lórúkọ gbogbo àwọn ọmọlẹ́yìn mi tó wà nínú ẹ̀wọ̀n bí a ti ń sọ̀rọ̀ yìí. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, mo ní láti ṣàlàyé pé gbogbo àlàyé tí mo bá ṣe nípa ara mi, àlàyé náà bá ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn mi mu, nítorí ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n sọ pé a ṣẹ̀, àti pé ẹgbẹ́ òṣèlú kan náà lájọ ń ṣe, ìgbàgbọ́ kan náà ni gbogbo wa sì ní. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tó bá wọn yìí nítorí pé wọ́n ń tẹ̀lé mi ló ṣe bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ àlàyé ló wà nílẹ̀ tí mo lè fi gbé ìwé mi yìí lẹ́sẹ̀ o, ṣùgbọ́n bí ẹyọ 2-3 péré ni wọ́n mú níbẹ̀ kí ẹjọ́ má pọ̀ ju ohun tí a fẹ́ sọ lọ. Àkọ́kọ́, mo ṣàlàyé nígbà tí wọ́n bá mi ṣẹjọ́ pé ẹgbẹ́ òṣèlú mi ṣiṣẹ́ kárakára láti jẹ́ kí àjọṣe wà láàárín àwa àti ẹgbẹ́ NCNC, nítorí mo gbàgbọ́ pé ọ̀nà kan náà tí a lè fi yanjú ìṣòro Nàìjíríà nígbà náà nìyẹn. Kí a sì fi ẹsẹ̀ àjọṣe àárín àwọn ẹ̀yà ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta, Haúsá, Ìgbò àti Yorùbá múlẹ̀. Nínú oṣù kẹwàá ọdún 1963, lẹ́yìn tí wọ́n ti jù mí sẹ́wọ̀n tí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí mo pè sì wà níwájú adájọ́ àgbà ilé wa, Adétòkunbọ̀ Adémọ́lá, àwọn kan wá bá mi tí wọ́n ní àwọn fẹ́ parí ìjà fún wa. Wọ́n ní bí mo bá ti lè yí ìpinnu mi padà tí mo sì pàṣẹ pé kí ẹgbẹ́ Action Group má bá ẹgbẹ́ NCNC ṣe, tí mo sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Akíntọ́lá ká lè máa bá ẹgbẹ́ MPC tí àwọn Haúsá ṣe, wọ́n ní lójú ẹsẹ̀ làwọn yóò fi mí sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n mo takú mọ́ wọn lọ́wọ́. Ohun tó jẹ́ kí n takú bẹ́ẹ̀ kò ju pé mo mọ̀ pé irú àjọṣe tí wọ́n ń wí yìí yóò túbọ̀ sọ wá di ẹlẹ́yàmẹ̀yà ní Nàìjíríà ni. Nítorí gbogbo ìlàkàkà ẹgbẹ́ NCNC tó jẹ́ tàwọn Haúsá yìí ní láti mú ẹ̀yà kan mọ́ra, bóyá Ìgbò tàbí Haúsá, kí wọ́n sì múra láti pa ẹ̀yà kan tó bá kù rẹ́. Tó bá ṣe pé mo gba ohun tí wọ́n wí ni, láti ọdún 1963 ni wọn yóò ti fi mí sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ó sì dá mi lójú pé nǹkan yìí bá ti bàjẹ́ ju bó ṣe wà yìí lọ, débi pé apá ẹ̀yìn sọ́jà tí ẹ gbàjọba yìí pàápàá kò ní ká. Títí di inú oṣù kejì ọdún tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, ìyẹn 1965, ni àwọn míì tún wá ń bá mi. Wọ́n sì sọ lọ́tẹ̀ yìí pé láti ọ̀dọ̀ olórí Nàìjíríà fúnra ẹ̀ làwọn ti wá. Ohun kan náà tí wọ́n tún wá bá mi sọ ni wípé tí mo bá lè kọ̀yìn sí ẹgbẹ́ NCNC tó jẹ́ tàwọn Ìgbò, àwọn yóò fi mí sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n níṣe ni mo tún takú mọ́ wọn lọ́wọ́. Ìròyìn tí mò ń gbọ́ lẹ́nu àwọn èèyàn láti ìgbà tí ẹ̀yin ológun yìí ti gbàjọba ni pé ohun kan ṣoṣo tí ẹ̀ ń pariwo pé ẹ fẹ́ ṣe náà ni bí gbogbo Nàìjíríà yóò ṣe wà níṣọ̀kan. Ìyẹn ló fẹ́ jẹ́ kí n sọ àwọn ohun tí mo fẹ́ sọ yìí o. Ṣé ẹ rí, ìwà kan wà tó ba ìlú yìí jẹ́ o. Ìwà náà ni ìwà ìríjẹ ní màdàrú, tó jẹ́ pé bí àìdá kan bá ti ṣẹlẹ̀ báyìí, ibi tí kálukú yóò ti rí jẹ ni yóò máa wá, láìka aburú tó lè bá àwọn èèyàn tó kù sí nǹkan kan. Níbi tí ẹ bá ti wá rí àwọn aríjẹ ní màdàrú tí wọ́n pọ̀, níbẹ̀ lẹ́ ó ti rí àwọn atorí owó ṣèbàjẹ́, àwọn akówó ìlú jẹ àti àwọn amọ̀tara wọn nìkan. Àwọn èèyàn sọ fún mi pé
kí ni mò ń wá tí mo fi ń ja irú àwọn ìjà yìí? Ṣùgbọ́n ohun tí èmi ń wá tí mò ń ṣe ni láti fòpin sírú àwọn ọ̀wà báyìí. Nítorí ohun tí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ wà lẹ́wọ̀n ń jà fún rèé, kí wọ́n tó fi galagala sí wa lọ́wọ́ lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 1962. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi oríṣiríṣi àwọn ipò ńlá lọ̀ mí. Kó tó di oṣù karùn-ún ọdún 1962 yẹn, wọ́n ní kí n wá ṣe igbákejì Tafawa Balewa, ìyẹn igbákejì olórí Nàìjíríà. Nínú oṣù kẹjọ ọdún 1962, wọ́n tún sọ pé kí n wá ṣe igbákejì gómìnà àgbà, ìyẹn igbákejì Nnamdi Azikiwe. Wọ́n ní àwọn yóò gbé ipò náà fún mi bí mo bá ti lè yọ ẹgbẹ́ mi, ẹgbẹ́ Action Group, kúrò nípò ẹgbẹ́ alátakò, tí mo sì jẹ́ kí ẹgbẹ́ náà wà pẹ̀lú ìjọba àwọn. Bó bá jẹ́ ìmọ̀tara mi nìkan ni mo fẹ́ ṣe ni, kí ló ṣe mí tí n ò ní gba irú ipò bẹ́ẹ̀? Pàápàá nígbà tí mo mọ̀ pé mo bá gba ipò náà, kò sẹ́ni tí yóò sọ mí sẹ́wọ̀n kankan. Èmi náà yóò wà níbẹ̀ tí àwùjọ máa ṣe é bó bá ti gbà. Ṣùgbọ́n láti ọjọ́ tó ti pẹ́ ni mo ti gbàgbọ́ pé bí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ ìlú dáadáa, kò ní gba iṣẹ́ náà nítorí ohun tí yóò rí níbẹ̀ o, tàbí nítorí ariwo tí wọn yóò máa palẹ̀ lórí àti àpọ́nlé tí wọn yóò máa fún un. Ẹni tó bá fẹ́ gba iṣẹ́ ìlú kó gbà á nítorí àǹfààní tí yóò fi ipò náà ṣe fún gbogbo ìlú ni. Ìgbàgbọ́ tèmi nìyẹn o. Ìyẹn ló fẹ́ jẹ́ kí n mẹ́nuba ìdí kẹta tí mo fi kọ̀wé yìí. Wọ́n ti sọ fún mi pé ìwọ àti àwọn èèyàn múra láti fi ẹsẹ̀ òṣèlú àwa ara wa, ìyẹn ìjọba democracy, múlẹ̀ dáadáa. Ṣé ẹ rí, èmi ò ní ohun méjì tó jẹ mí lọ́kàn jù nínú ètò ìjọba ju democracy lọ. Nítorí mo mọ̀ pé ètò ìjọba tó lè mú dáadáa bá àwọn aráàlú jùlọ nìyẹn. Ṣùgbọ́n kò sí bí ìjọba democracy kan yóò ṣe dára bí kò bá sí àwọn alátakò níbẹ̀. Iṣẹ́ ẹgbẹ́ alátakò kì í ṣe láti ba nǹkan jẹ́. Iṣẹ́ alátakò ni láti tún nǹkan ṣe. Kí á pariwo ibi tí àwọn tó ń ṣèjọba bá ti kùnà, kí á lè tọ́ wọn sọ́nà tó yẹ. Ṣé bí ohun tí èmi àti àwọn ẹgbẹ́ mi ń ṣe nìyẹn? Nígbà tí wọ́n sì pè mí pé kí n wá bá àwọn kájọ máa ṣèjọba, mo ní n kò ṣe. Nítorí mo mọ̀ pé wọn kò fẹ́ ẹni tí yóò máa tọ́ka àwọn àléébù tí wọ́n bá ń ṣe fún àwọn aráàlú ni wọ́n ṣe fẹ́ fà mí mọ́ra ní gbogbo ọ̀nà. Gbogbo ohun tí èmi ṣe, n kò ṣe é nítorí pé mo kórìíra ẹnìkan o. Mo ṣe é nítorí kí ètò ìjọba ní Nàìjíríà lè dáa ni. Láti ìgbà tí wọ́n ti mú èmi àti àwọn ẹlẹgbẹ́ mi nínú oṣù karùn-ún ọdún 1962 tí wọ́n sì da ìjọba Western Region rú, láti ìgbà náà ni nǹkan kò ti tòrò. Nǹkan náà sì bàjẹ́ títí di pé àwọn èèyàn ń para wọn nípakúpa. Wàhálà náà sì pọ̀ láti ilẹ̀ Yorùbá títí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Òun náà ló gbé wa débi tá a wà yìí o. Ohun kan ni mo mọ̀ tí gbogbo àwọn tí wọ́n fẹ́ rere fún Nàìjíríà náà sì mọ̀. Ìyẹn ni pé gbogbo àwọn ará Western Region àti àwọn ará ilẹ̀ yìí pátá ni wọ́n ń retí ìgbà tí wọn yóò tú èmi àti àwọn ẹlẹgbẹ́ mi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n sì mọ̀ pé ìjọba yìí náà ni yóò ṣe. Kò sì yé wọn ìdí tí wọn kò fi tí ì ṣe bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń retí báyìí, èèyàn ò lè dá wọn lẹ́bi o. Ìdí ni pé àwọn èèyàn náà mọ̀ pé àwọn ohun tí Awólọ́wọ̀ ṣe nígbà tó fi ń ṣèjọba kò kéré. Ohun tí wọ́n sì ń sọ, kódà àwọn ọ̀tá mi náà ń sọ bẹ́ẹ̀ o, ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa wà lọ́wọ́ Awólọ́wọ̀ tó sì lè ṣe fún orílẹ̀-èdè yìí. Ìyẹn ni pé ọjọ́ kọ̀ọ̀kan tí a bá lò lọ́gbà ẹ̀wọ̀n yìí bí ẹni tó ń fi wákàtí 24 Nàìjíríà ṣòfò lójoojúmọ́ ni. Ó di oṣù 66 tí Nàìjíríà ti gba òmìnira ẹ̀ báyìí. Ṣùgbọ́n yóò wà nínú ìtàn pé ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ mi, olóyè Anthony Enahoro, ló dábàá nílé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ 29 oṣù kẹta ọdún 1953 pé ó yẹ kí àwọn òyìnbó fún wa lómìnira kí wọ́n máa bá tiwọn lọ. Báwo ni yóò ṣe wá rí bí o bá gbọ́ pé Enahoro tó ní kí wọ́n fún wa lómìnira pẹ̀lú aṣáájú ẹ̀ tó bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí wà nínú ìgbèkùn, àwọn ò sí lómìnira? Ọwọ́ ẹ̀ ló wà báyìí láti tú èmi àti àwọn ẹlẹgbẹ́ mi sílẹ̀ kí a lè wà nípò tí a ó lè ṣe àǹfààní fún ilẹ̀ wa. Pẹ̀lú gbogbo àlàyé tí mo ti ṣe tí mo sì fi hàn pé ìdí òdodo ni mo wà láti ọjọ́ ìwá àti bí mo ṣe gbìyànjú láti wá ìṣọ̀kan ilẹ̀ yìí pẹ̀lú òótọ́ inú ni mo fi béèrè fún àánú lọ́dọ̀ ẹ gẹ́gẹ́ bí olórí ìjọba Nàìjíríà àti gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin ilẹ̀ wa pé kí o fi èmi àti àwọn ẹlẹgbẹ́ mi sílẹ̀ kí a lè padà sílé wa pẹ̀lú àlàáfíà ara. Bí o bá fi wá sílẹ̀, gbogbo ayé ni yóò yìn ọ́.
bí wọ́n ti ń kí ìjọba ààrẹ nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọn yóò máa kí i nílẹ̀ òkèèrè. Orúkọ rẹ̀ yóò sì wà nínú ìwé ìtàn títí ayé. Èmi ní tirẹ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Orúkọ àwọn ẹlẹgbẹ́ mi tí mò ń sọ ní mo tò sẹ́yìn ìwé yìí o. Àwọn náà ni Anthony Enahoro, Lateef Káyọ̀dé Jákàndé, Dàpọ̀ Omiṣadé, S.A. Onítìrí, Gàbí Ṣàṣọ́rẹ́, Sunday Ebeetoma, UI Nwabioha. Àwọn tí wọ́n ti ṣẹ̀wọ̀n tí wọ́n tán nìyí: S.A. Ọ̀túnbànjọ, S.J. Umorin àti S. Oyèsílẹ̀. Àwọn tí wọn ò tí ì bá ṣẹjọ́ ṣùgbọ́n tí wọ́n ń retí láti sọ àwọn náà sẹ́wọ̀n nìyí o: S.G. Ikoku, Ayọ̀ Adébánjọ àti James Àlùkò. Báyìí ni Awólọ́wọ̀ kọ ìwé rẹ̀ sí àwọn ọmọ ìgbìmọ̀ tó ga jùlọ nílẹ̀ wa nígbà náà. Lẹ́yìn tí wọ́n ti gbé ọ̀rọ̀ ẹ̀ yẹ̀wò níbi ìpàdé, àwọn tí wọ́n sọ pé kí wọ́n má tì í fi sílẹ̀ pọ̀ ju àwọn tí wọ́n sọ pé kí wọ́n fi sílẹ̀ lọ. Wọ́n ní bí wọ́n bá fi wọ́n sílẹ̀, ọ̀rọ̀ náà yóò di wàhálà nílẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ni ìjọba náà kò lè ṣe kinní kan sí i. Ńlá Awólọ́wọ̀ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ bá ń ṣẹ̀wọ̀n wọn lọ. Ṣùgbọ́n nínú oṣù keje ọdún 1966, ìyẹn lẹ́yìn oṣù kẹta tí Awólọ́wọ̀ kọ̀wé sí ńlọrọsí, ìjọba tún ránṣẹ́ kan sí i o. Iṣẹ́ kí ni wọ́n tún rán sí Awólọ́wọ̀ lọ́gbà ẹ̀wọ̀n? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń ṣàlàyé bí Awólọ́wọ̀ ṣe jáde lọ́gbà ẹ̀wọ̀n. Ọ̀làwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.